àwọn afurasí agbésùmọ̀mí pa èèyàn mẹ́wàá ní Borno. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn afurasí agbésùmọ̀mí òun ni wọ́n mọ̀ kọlu ọjà kan nílùú Kòǹdúgà ní ìpínlẹ̀ ti Borno tí wọ́n sì dẹ́mi èèyàn mẹ́wàá légbodò. Àwọn ìròyìn kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ ó mà sọ wípé ogún èèyàn ló mọ̀ kú lára èyí tí àwọn tó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ológun tó ń gbógun ti ìgbésùmọ̀mí wà. Alẹ́ ọjọ́ Ẹtì Friday tí ń ṣe 20 oṣù kẹfà oníròyìn mà sọ wípé obìnrin kan tó mà so àdó olóró mára ó mà kọlu àgọ́ ọlọ́pàá tó wà ní Kòǹdúgà, ìlú kan tí kò jìnnà sí Maiduguri o tí ń ṣe olúlu ìpínlẹ̀ ti Borno. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkọlù náà, igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ó mà bẹnu àtẹ́lu ìkọlù ọ̀hún tó sì ké sí àwọn òṣìṣẹ́ aláàbò láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní kíákíá o. Àwọn àwòrán kan tó wà lórí ayélujára ó mà ṣàfihàn òkú àwọn èèyàn tí wọ́n tẹ́ sílẹ̀ lásìkò tí wọ́n ń ṣètò ìsìnkú wọn ní ọjọ́ àbámẹ́ta sátidé o. Èyí máa ń wáyè lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn afurasí darandaran tí wọ́n máa kọlu àwọn abúlé kan ní ìpínlẹ̀ ti Benue tí wọ́n sì pa èèyàn tó tó 200 níye o. Láti oṣù díẹ̀ sẹ́yìn ó ní ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ó ní wọ́n ti ń kọlu ọ̀pọ̀ abúlé ní ìpínlẹ̀ Borno. Bí wọ́n ṣe ń pa àwọn ará abúlé náà ó ní wọ́n ń jí àwọn èèyàn mìíràn gbé lọ o tí wọ́n sì ń pa ọ̀pọ̀ lára àwọn ìkọlù yìí. Ó ti mú kí ọ̀pọ̀ màsà kó filé wọn sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ikọ̀ Boko Haram ó má gbàkóso àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ti Borno tí wọ́n sì ń ṣe ìjọba níbẹ̀. Àmọ́ iléeṣẹ́ ológun Nàìjíríà ó padà gba àwọn agbègbè náà, èyí tó mú kí àwọn aráàlú kí wọ́n padà sílé wọn o. Ṣùgbọ́n ṣá àwọn ìkọlù ọ̀tún tó máa ń wáyé lásìkò yìí ó ti mú kí ẹ̀rù máa bá àwọn èèyàn pé ó mà tún ṣeé ṣe o kí àwọn tún di aláìnílé lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ó mà ló mọ̀ mú kí ìjọba ìpínlẹ̀ Borno kó kọ̀wé béèrè fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun lọ́wọ́ ìjọba àpapọ̀. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó bá wa dá ìtọ̀bù padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gbólúwa Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè mọ̀ máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kù sí mi òní ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe lókè èèpẹ̀ o.